Assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Ọpẹ́ ni fún Ọlọ́run tó fún wa ní àkókò láti jáde lénìí. Mo kí gbogbo yín tẹ́ wà níkàlẹ̀ tẹ́ ń wò mí lénìí. Mo kí yín gan ni o. Mi ò tójú àgbà mọ́lẹ̀ o. Mo kí everybody. Alhamdulillahi Rabbil Alamin. As far as we are concerned, everybody is a researcher. Ó depend bẹ́ ṣe ń wò ó, bẹ́ ṣe ń ṣe, bẹ́ ṣe ṣí ọpọlọ yín. If you look inward, ẹ rí i pé gbogbo oníkálukú ló brilliant, but ní time ló fi dàbí ẹni pé àwọn kan wọ́n fẹ́ fi máa fi rọ́ kó wa ní omi ọbẹ̀ jẹ. Òun ló wá dífá fún ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí lórí kíni, lórí gorontula àti lime àti lemon. Wọ́n ní kí lorúkọ tá à ń pè gorontula. Àwọn kan pè ní miracle fruit, àwọn kan pè ní, wọ́n wá pè botanical name ẹ̀ ní Azanza galkina. Tẹ́ bá Google ẹ máa rí dáadáa. Basically Azanza galkina yìí tó yé yín, gorontula is basically for women. Mo fẹ́ kẹ́ ẹ ṣí ọpọlọ yín, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ wọ ìrìn àjò yìí. Ẹ jẹ́ ká sọra wa di researcher. Maybe because sí ní north, you are not used to this Azanza galkina. Tí lò. Because ọ̀pọ̀lọpọ̀ ń pè mí, ọkùnrin lò, perhaps ó ló ń cause premature ejaculation fẹ́yìn ọkùnrin mi. Yes. Ẹ gbọ́ gorontula, ẹ bẹ̀lù. Mi ò ní ṣe wàhálà, àyọ̀jọ́ ṣe wàhálà lórí kíní ni. Àyọ̀jọ́ fọpọlọ wa ṣe kíní ní lé ní. Tẹ́ bá mọ bí gorontula ṣe ń ṣiṣẹ́, tẹ̀yin tẹ́ bá ti jẹ́ rí, ẹ rí i pé ó wà chewy. Ibi tó ti dá fún ọkùnrin màá sọ bẹ̀ fún yín. Ó wà chewy like this. Ó máa ń draw sort of. Ó dẹ̀ ń dùn. Anything tó bá ti dùn, sweetener ni. Anything tó bá ti dùn, sweetener ni. Òun ló fi jẹ́ pé ó fi dá fún àwọn obìnrin. Ó máa ń lubricate abẹ́ obìnrin dáadáa. Ó dẹ̀ máa ń jẹ́ kóbìnrin tó bá kí ń sábà wet, ó máa ń jẹ́ kóbìnrin wet. Ó máa ń jẹ́ kí ìbálòpọ̀ dùn mọ́bìnrin. Okay, ìwọ wá sọ wípé o fẹ́ lò kó máa jẹ́ kó pẹ́. Nǹkan tó jẹ́ kó ń jẹ́ kí yẹn dùn, ó ń jẹ́ kí kíní yẹn dùn. Báwo ló ṣe fẹ́ kó pẹ́? O mọ̀ pé tó bá ṣe pé bóyá o lo oògùn kan tó máa jẹ́ kó pẹ́, ṣíṣe ni wàá tún tètè dà sí. Nítorí wàá wá gbádùn ẹ̀ ju ti tẹ́lẹ̀ lọ. Àwọn èèyàn tó ń ṣe oògùn premature ejaculation, ṣó yé yín, tí ó dàbí cream, tó dàbí spray, ṣó yé yín bẹ́yẹn. Tí wọ́n bá lèsẹ̀ lórí nǹkan ọmọkùnrin, wọ́n fi ń reduce sensitivity orí nǹkan ọmọkùnrin ni. So that feelings yẹn kò ní hit orí ẹ̀ dáadáa, tó fi máa delay rẹ̀ láti dà. Ìkan tí wọ́n fi ń ṣe oògùn ẹ̀yìn tètè dà nìyẹn. Nígbà tí wọ́n bá lo gorontula fún pé ẹ fẹ́ pẹ́, ẹ dákun ẹ̀yin tẹ́ ń bá mi tẹ̀lé program yìí nísìn. Ṣé ẹ rí i pé oògùn yẹn ní ṣá? Oògùn ẹ̀kọ́. Ibi tó fi gbé dá fún ọkùnrin, tí wọ́n bá sọ pé fertility, ó aid fertility. Ṣé ẹ mọ̀ pé ó ń jẹ́ kóbìnrin kó máa dà, ó ń lubricate dáadáa. So ó dá fún àtọ̀. Ó dá fún àtọ̀. So ìwọ tó bá fẹ́ lò, mọ̀ pé ó máa affect láti tètè wá. Mo fi pé ẹ understand.
so láti ó dẹ̀ máa ń ṣe ó máa ń flush system èèyàn dáadáa. Ṣé ẹ mọ bí irú ṣe máa ń ṣiṣẹ́ níkùn, bẹ́ẹ̀ náà ló ṣe máa ń ṣiṣẹ́, ó máa ń clear infections especially nínú obìnrin. Ṣé pé ara obìnrin sì wà softer ju ọkùnrin lọ, òun ni wọ́n fi sọ wípé ó ń aid fertility tó ló máa clear ìdọ̀tí, ó dẹ̀ máa ń jẹ́ kí gbogbo abẹ́ obìnrin ó máa ń cleanse ẹ̀, kò ní jẹ́ kó máa ní bad odor. So Gorontula is more for women. Èmi ò bá kàn sọ wípé àwọn ọkùnrin tó bá fẹ́ lò ó fún pé bóyá àwọn fẹ́ fi ní àtọ̀, kí wọ́n má lo Gorontula fún àtọ̀ tó ló sì máa dífá wọn níbòmí. In fact ó máa jẹ́ kí kíní yẹn kó pọ̀, kó kàn wà watery ní ṣóyé yín. So èmi ò bá ní kí wọ́n lo another thing, wọn bá jẹ́ kó lo another thing. Ó lè jẹ́ kí àtọ̀ wọn kó pọ̀ o, bẹ́ẹ̀ kò ní jẹ́ kó mu thick. Nígbà tí wọ́n sọ pé kàn máa jẹ́ kí èèyàn kó obìnrin kó dà wàràwàrà. Yes, and this thing that nǹkan tí mo sọ yìí, it is kíni experienced. Nǹkan tá a lò kì í ṣe pé bóyá basically pé ẹ̀yin kan mo ní kí ẹ follow mi, ẹ̀yin kan ò mọ̀ pé rárá. Nǹkan tá a lò tá a bẹ̀rẹ̀ mọ́ bó ṣe ń ṣiṣẹ́ ni. So gbogbo ẹni tẹ́ bá ń gbọ́rọ̀ mi yìí, tẹ́ bá ń pè Gorontula àti tẹ́ bá ń kọ research, tẹ́ ń kọ gbogbo program, tẹ́ máa ń kọ website yẹn, ẹ take notes. Ọ̀pọ̀lọpọ̀ ń kọ website wọn ò tiẹ̀ lò. So ó ń dùn mí téèyàn kan bá sọ pé òun fẹ́ lo Gorontula fún òun fẹ́ fi mọ́ pẹ́, èmi ò bá advice ọkùnrin ẹ tiẹ̀ mọ́ débẹ̀, torí ó lè jẹ́ kẹ́ ẹ pọ̀ nínú omi. In fact ó máa cause precum dáadáa, because ìgbádùn yóò ti pọ̀ jù. Ìwọ tó o bá fẹ́ lò á jẹ́ pé o ti jẹun tẹ́lẹ̀ kùn, o ti mú nǹkan míì, o ti lò ó. This is not about pé mo wá ta product lẹ́ni, mi ta product, mo wá kọ́ àwọn èèyàn ni. But basically it's good, ó dá fún obìnrin dáadáa, ó dá fún obìnrin. So mi ní sọ ju bẹ́ẹ̀ lọ, ọ̀rọ̀ yìí ti ń pọ̀ jù. So this is on point by 2, using my words for others. Bye for now.